dáadáa ni ẹ ṣe lè mú màtí làdá ni customer dáadáa ni ó ṣe ná Vegas ló ná kí n lọ sí how much I go pay èlò lọ́wọ́ o Tutti boys we dey gbàgbé a máa sanwó o. As finance and Shinasa, bèrè lọ́wọ́ wọn kí lọ. Tsohon nan da kawai mu bijire mai ce mutum ya bijire mai yayansa a gane ne mu fa gonakin nan ma fa tsohon nan ya kauce sai da su za mu ai ni da ma zai wulla ma wallahi da wannan sa kai wai da kada wani sauki nake ji wajen Okay, see, to ba ti bọ̀ kó ra ṣáájú ká ní. gaskiya mu je mu gani Allah kai kamar yan area ma Customer always try to match them for you money. Àwọn ọjà Ibrahim ọjọ́ Yokozuna láì lo rẹ̀ fi wọ́n fún wa ní ìyá. Customer dáadáa ni, dáadáa ni, customer dáadáa ni, dáadáa ni, customer dáadáa ni, dáadáa ni. بسم الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على سيدنا محمد وعلى آله حق قدره ومقداره العظيم السلام عليكم مع سوراري Lado Zubairu mutum ya shagantaka banza da